Olúwa bá mi ṣẹ́ ogun tó borí Tinubu, ogun tó borí kí mo wò, ogun tó borí Tinubu, Olúwa má jọ yà mí. Bọ́lá Tinubu lu ààrẹ Nàìjíríà, ní kí ló ogun tó borí ogun ibi tí tí dé, tí ti ń fẹnu sọ wípé bí ṣe ṣe rè. Gbogbo wa lógun yẹn ń jà láyé, ọ̀pọ̀lọpọ̀ wa àti ìgbé ipò olórí, àsọpọ̀ olórí ò máa ń ṣe. Ó dìgbà táwa bá débẹ̀ ká tó lè mọ̀ pé láti 1992 ni Bọ́lá Tinubu ti ń lérí. If I'm being the person who ó dàbí ọ̀rọ̀ Sowore ìṣẹ́lẹ̀ Peter Obi Atiku. Orí burúkú bá ayé jà wọ́n mọ̀. Ó dìgbà tó bá dé ibì kan, ó tí ì lọ́kọ, ó ti bá lọ́kọ bí wọ́n ṣe ṣeré ó fèrè. Ó wá dìde dúró òhòrò pé ẹni tó kọ́kọ́ kò ní sùúrù tó ní kó láforí tìlú. Ká ní ìwọ náà forí gbárí pẹ̀lú tó jẹ́ ọkọ̀ọ̀kan, wàá mọ bó ṣe rí lára. Olúwo ọdún iṣẹ́ àsọpọ̀ wọn lọ́kùn láti lè fọ́kọ ni. Ká ní ìwọ náà ní tó là kọjá, ẹni tí ó wà bí ìṣòro nílé àyè, ẹni tí ó wà bí ìṣì nílé ẹ̀yẹ, ìpè kí ló dé tó pín ọ̀rọ̀ lọ sórí nílé kí ló ṣe rẹ̀. Ẹni tí ó gàn yẹn, tí wọn náà bá pàdé ogun tó jà, ó tó bá borí ẹ̀, ó dìgbà tí wọn náà tó lè ṣe kí ni, kó tó lè mọ̀ wípé ó lẹ́nu ọ̀rọ̀. Láti ìgbà Nàdákò ní Tinubu ti ń dé, tí wọ́n bá dé president Nàìjíríà, owó iná ọ̀fẹ́ lẹ́ẹ̀ máa lò, omi òun ló ṣe gbogbo títì ká ọ̀nà ọ̀run, ó ti ń sí látọdún mẹ́ta báyìí. Ìjọba rẹ̀ wá di ìjọba irọ́ bíi APC irọ́ mú ìwá, Tinubu irọ́ bíi. Gbogbo gómìnà rẹ̀ irọ́ pè ní. That is why mo jókòó láìpẹ́ yìí. Ní ìgbà ayé bàbá Abíára ló wà lórí, bàbá Olúṣèyẹ wà lórí, àwọn bàbá ẹ̀sọ̀ ládélé gbogbo wọn sọ pé Olúṣèyẹ ò sí dáadáa kó wọ́n yapa lẹ́yìn ẹ̀. Àwọn bàbá Abíára tó wà bẹ́ẹ̀, àwọn bàbá Ìsáyà, ọ̀rọ̀ Abíára ò tó dáadáa, àwọn fẹ́ tó wọ́n ti wà bẹ́ẹ̀ ní ìfẹ́ o. Ní tí mò ń wí ó kàn mí. Láti ìgbàkan wá mo wá rántí pé ibi tí èèyàn bá kì í gbé, ó máa ń fi ẹnu sọ pé báyìí wọ́n ṣe ṣe. Ogun tó bá tí ì jà, ogun tó tí ì jà, ó lè sọ pé bí ó ṣe ṣẹlẹ̀. Wọ́n ẹ̀ fẹnu ṣe ogun ipò lórí o. Kí mo wí o? Wọ́n ọmọ ìyá, wọ́n ẹ̀ fi ẹnu ṣe ìjọba o. Gbogbo wọn tó rí ẹnu gbàdúrà torí ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn o. Àwa ní pé àwọn ọmọ wa, àwọn bàbá wa ò ṣe dáadáa fún wọn, àbí? Àwọn bàbá wa wọn ò tọ́jú wa dáadáa, wọn ò ṣe gbàdúrà ní ò jẹ́ kí ayé wa rí wọn ìrọ̀ ló wà bẹ́ẹ̀. Sí àwọn náà gbàdúrà ní ìsìn. Alẹ́ Sunday ìṣọ́ọ̀rọ̀ ojoojúmọ́, ìṣọ́ọ̀rọ̀ ọjọ́ méje ìbẹ̀rẹ̀ ọdún, ọjọ́ méje àárín ọdún, tí a fẹ́ kú ara wa ni. Still náà, irúgbìn tí àwọn ọmọ wa gbìn fún wa, kò sẹ́ni tó ní perfect home báyọ̀. Sáwọn náà múra ní ìsìn, ogun tó bá tí ìjà má lérí rẹ̀, ó ti débẹ̀ o. Láti ọjọ́ tí Nàìjíríà ti ní ààrẹ láyé, ààrẹ tí ìjọba rẹ̀ wọ́ọ̀sì jù láyé, Tinubu.
àfi àwọn tí wọ́n bá ṣe olórí burúkú nìkan ló lè ní ìjọba yẹn dáa. Kì í ṣe pé ká má sọ̀pọ̀ tí ẹ̀ ní òde ìṣe o. Mo ọmọ èṣù nìkan ló máa sọ pé ìjọba Tinubu dáa àti ọmọ ọ̀run àpáàdé àtẹni tó ti gbẹ̀gún láyé àti ọ̀run. Àmọ́ ìgbésìn ọmọ ìlú wa ni ọmọ Yorùbá ni 100% mo bá kí ẹ̀. Ṣùgbọ́n àfi ẹ̀táyé rẹ̀ máa bàjẹ́ tí ìran rẹ̀ mẹ́rin máa bàjẹ́ tí kò ní kó tó máa ṣègbè nìkan ló máa sọ pé ìjọba yẹn fẹ́ kí ló ọ̀dà. Ẹnikẹ́ni tó bá ti lè sọ pé ìjọba tó lọ lọ́wọ́ yìí pé ìjọba rere ni ìran rẹ̀ mẹ́rin ò ní bọ́ nínú ogun. Àtẹ́gbọ́nọ́gbà ìjọba tí yóò pín owó fún àwọn gẹ́ǹgì tí ìyá máa yàrá ìlú tí wọ́n máa bábá ti gbowó sápò wọ́n á ṣòfin táǹgọ̀ wọ́n ti tó ṣòfin ní ìsìnbá pé wọ́n lè ti sọ gbogbo ẹ̀fẹ́ ìfẹ́lẹ̀ á tó ṣòfin ní ìsìnbá pé èèyàn lè kàmpé kò lè sọ ìrere nínú mọ́tò díẹ̀ ó gbọ́ ní chọ́ọ̀chì ẹlọ́gọ́lẹ̀ gbogbo tí ẹ ti rí tí wọ́n sọ pé wọ́n suspend nígbà tá a bá wọlé second term they will bring us together Nàìjíríà máa sun ẹ̀jẹ̀ wọ́n rò pé kú. Mi ò ní ká máa support wọn èmi náà support wọn. Ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n tọ́jú ẹ̀ ní. Wọ́n tọ́jú ẹ̀ ní pé ká dìbò náà ká tó wá yọ pàṣán burúkú láti ìgbà gbogbo kìrìsìtẹ́nì. Ẹlọ́gọ́rọ̀ ogun tó borí Tinubu kí lógun yẹn? Ogun ibi tí ò tí ì dé tó sọ pé tí bá débẹ̀ báyìí máa ṣe báyìí máa ṣe báyìí ogun yẹn ní gbogbo wa ń jà. Ọ̀pọ̀lọpọ̀ wọ̀ tí ì rí ogun afẹnú ṣe èmi náà mo pẹ̀lú ìgbà tí bàbá Ọládélé ti dé bàbá oníkálóhùn lòún débẹ̀ òun á ti ìgbà ọjọ́ tó gba ìjọba bàbá Ọládélé sọ pé kẹsàn tó fẹ́ ṣe ní ṣèṣì ní peace tó máa ṣe peace ó ní ṣe peace nígbà yọ ọjọ́ ẹ̀ òní bẹ́ẹ̀ náà wọ́n ẹ̀ ń fẹnu ṣe àkóso ó dìgbà tó bá débẹ̀ tọ́lọ́run bá fàánú ṣé kí ni o bí ìjọ ṣe kéré tó yìí èmi náà mọ̀ wípé ẹrù mi kí mo wíyẹ o ẹrù mi bó ṣe bá bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìgbà táwa náà kì í ṣe kì í ṣe olórí a máa rò pé àwọn olórí ò ṣe kí ni o wọn ò ṣe dáadáa. Àlọ́ tẹ́lẹ̀ mo máa bá àwọn bàbá Ìsíkáyà sọ̀rọ̀ báwọn bàbá mo wá rí pé mo wá bí ara mi léèrè sí bí ìjọ kan ṣoṣo ni mo ti ṣe lórí ẹ̀ ṣé mo rí ṣe ní ìṣe. Kábọ̀ ọ̀tọ̀ pẹ́ni tó ṣe lórí gbogbo àgbáyé. Ogun ni tí ò tí ì dé tí ò tí ì sọ pé mi bá débẹ̀. Ohun tó mọ tó fẹ́ bá pàdé ìtumọ̀ ẹ̀ ni pé ogun ibi tí mò ń lọ mo fi sọ ogun ibi tí mo fẹ́ dé láyé kò gbọ́dọ̀ borí mi ìtumọ̀ tó mọ sọ mi ogun ibi tí Olúwa fẹ́ mi dé láyé Olúwa gbà mí má yọ borí mi ìtumọ̀ ogun Tinubu nìyẹn hallelujah náà. Hallelujah. Hallelujah náà. Hallelujah. Ìtumọ̀ ogun yẹn. Láìpẹ́ yìí, ìjọba ìtọ́jú láìpẹ́ yìí, wọ́n increase owó àwọn ọmọléèwé. Nígbà bọ́tẹ̀ ẹ rí pé wọ́n ti ṣẹ́ẹ̀tì gbogbo tá a fẹ́ ṣe é lẹ̀. Nígbà táni wọ́n gbọ́ pé gánà wọ́n dà wọ́n suspend rárá wọ́n suspend táàsì tí wọ́n suspend rárá gbogbo ẹ̀ wọ́n ti máa mú padà wá nígbà bá wọlé trans two. Ṣé mo sọ fún yín owó epo ṣé owó pẹ̀lú tó tẹ̀lé ọ̀tọ́ mo sọ fún yín
Nígbà ayé ìjọba táwọn pariwo epo lọ sókè ṣé ó dàbọ̀ ọ̀tá mo ní trans2 léwé epo sì lọ sí kí ẹ̀kọ́ débẹ̀. Ogun ẹ̀kọ́ ogun ni tí Ọlọ́run mú mi lọ. Láyé ogun ni tí mi ò tí ì dé tí mo ti ń lérí ẹ̀ sílẹ̀. Ogun ìjà Pétérù. Ogun Pétérù lógun tí mo mú. Pétérù ò tí ì pàdé ogun. Ó lọ wá mo ṣe ká láti bá ọ kú. Jésù ní wá ṣẹ́ mi lẹ́ẹ̀mẹ́ta. Ìgbà tó máa dé ipò yẹn obìnrin lásán lọ́dọ̀ ẹ̀gbẹ́ bàbá mo mọ̀ ọ́ pẹ̀lú Jésù. Ó ní kó nígbà tó rí àdá tó rí ìyà tó jẹ Jésù fúnra rẹ̀ ó ní ó bẹ̀rẹ̀ sí gbé ó bẹ̀rẹ̀ sọ pé mo fi òrìṣàlẹ̀ bàbá wa mo fi bú tí mo bá pẹ̀lú rẹ̀ ní òmùọ́ ní òbẹ́yìn náà ṣe fẹ́ pa lóbi náà fẹ́ pa ọ́ àjọ fẹ́ pa ni o nígbà tó ní irú ọ̀rọ̀ wọn ní kò lè jẹ́ ọ̀rọ̀ ó Jésù ní ẹgbẹ́ gbogbo ẹ̀ máa ń wúra wọn tọ́ra Jésù ń wọ wọn jọ ń wúra wọn tó gbójú kúrò. Níbo tí ẹ̀kejì ẹnìkan tó wá mú mọ́ nà ọ́ ìyẹn ló ti ẹ̀kú kò sí tó fi búra tán. Níbo tí ẹ̀kẹta ẹnìkan tó wá nígbà tó ṣe ọ̀kẹta tán àkókò kan gbogbo ọba tí Jésù wà láwùjọ wá ẹ̀ ojú tì ó bọ́ sẹ́kù ó sá. Ogun bí tí ó ń lọ tó ti ń ṣe kíni tó ti ń fẹ̀rù lérí lẹ̀ ogun tó ti ń lérí ogun tó ti ń bá gbàgbé ogun tó bá gbàgbé lọ́pẹ́ tí bá ti débẹ̀ tí wọ́n ṣe dàrú gbogbo ẹnu pọ̀ kí mo wí ìyàwó pa ọlọ́kùnrin wọ́n ní àwọn tó kọ ìyàwó níwọ̀n ìwúlò ọkọ̀ gbòmìnir lójú rẹ̀ ọ̀ní kò ní sùúrù kọ̀ ìtọ́jú ara iwájú rí àwọn ọmọ míì sí wọ́n kọ̀ bẹ́ẹ̀ mú wa àlákọ̀ bẹ́ẹ̀ mú àwọn òbí wa ogun gbogbo wa ní ogun bíi tí Ọlọ́run mú wa lọ ṣùgbọ́n táwa fúnra wa ò sí ìjà tàbí ìfẹnú sọ nílé bàbá mi ò ṣe dáadáa ogun bàbá mi ò ṣe dáadáa ìyá mi ò ṣe dáadáa ó ti kà wá hàn mo ló ti ṣe kíni ó ti kà wá mọ́mì máa ń gbàdúrà torí ìlú máa torí àdúrà tó gbà náà káka àdúgbò lọ́wọ́ ẹ̀ wàá débẹ̀ o wàá mọ̀ wípé ìrìnàjò ayé ìṣe kíni èso ń tà lè fẹ́ ló ń jagun ẹ̀. Ẹnikẹ́ni tó bá jà tó lọ àánú lórí gbà. Ẹgbọ́ ìdí tí mo fi pẹ̀lú ogun Tinubu àtijọba ni. Ẹ lọ wo àwọn fídíò tó fi ṣe sẹ́yìn. Òun náà ní Sowore tó ń ṣe yìí. Nàìjíríà kọjá tí wàá máa fẹnu ṣàkóso ẹ̀. Òun náà ní Peter Obi tó ṣe yìí. Òun náà ní Tìgúrú when I got there bẹ́ẹ̀. Ayẹ ẹlẹ́nu ayẹ ìtàn irọ́ ní gbogbo ẹ̀ ó nígbà tó bá ibi òtí ìdé tó òtí ìmọ̀ tó bà mẹ́ ogun ìbímọ ìbolúwa mú mi lọ òtí ìmọ̀ kó ṣe débẹ̀ ẹ̀yin ìwọ lẹ́ẹ̀dẹ́bẹ̀ tẹ́ ẹ̀ ní jagun lórúkọ Jésù ẹgbà àánú yẹn láàárọ̀ gbà àánú yẹn láàárọ̀ gbà